yan wá ṣebí tuntun míì tó rèé tó ṣẹlẹ̀ yìí o látàrí ètò ààbò kó lè jingiri lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà tún ṣe bẹ́ sí ojú iṣẹ́ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin gbé arákùnrin kan tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ẹni ọdún 38 òun pẹ̀lú ọmọ rẹ̀ mà ní ọwọ́ bà ní apá ibìkan tí ó jẹ́ Ṣàgámù ní ọ̀nà Ògìjò. Wọ́n ní ọmọ afurasí ọ̀hún òun náà ní orúkọ rẹ̀ ń jẹ́ John Joseph nígbà tí bàbá gangan fúnra rẹ̀ ń jẹ́ Joseph Kẹ́hìndé. Wọ́n ní ọwọ́ àwọn àjọ tí wọ́n ń takòṣó sí ìpè pàjáwìrì yún Quick Response Squad òun ni wọ́n ní ọwọ́ wọn tẹ ọmọ ọ̀hún ní ọjọ́ Sunday o nígbà tí wọ́n ní wọ́n ń dá àwọn ọkọ̀ dúró láti máa ṣe ìgbọ̀yẹ́bẹ́ àwọn ọkọ̀ ọ̀hún. Wọ́n ló wáyé ní nǹkan bí aago 11 àárọ̀ ọjọ́ Sunday níbi tí wọ́n ní Lafarge ni wọ́n ń pe ibi tí ọ̀rọ̀ yìí ti wáyé o. Wọ́n ní àwọn agbófinró wọn ni wọ́n lẹ́bùrú kẹ̀kẹ́ márúwá kan ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n gbà àwọn tí ó wà ń bẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ gẹ́gẹ́ bí ti àwọn ọlọ́pàá sọ di mímọ̀. Wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n bá ìbọn ìléwọ́ alágbélẹ̀rọ kan lọ́wọ́ ọmọ ọ̀hún. Ọmọ ìlú jẹ́ ọmọ ọdún mẹ́tàlá 13 years ni wọ́n pe ọjọ́ orí ọmọ ọ̀hún o. Ìyẹn nìkan tó wá kọ́ o. Kàyéfì ibẹ̀ ni wípé lẹ́yìn tí wọ́n bá ìbọn ìléwọ́ pélébé yìí wọ́n bá ọta àbọn àti ìbòjú ìyẹn mask ní ọwọ́ ọmọ ọ̀hún o. Òun ló fà á tí wọ́n ní àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí tó tẹ̀wọ̀n. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ọmọ ọ̀hún. Ọmọ ìbá jẹ́wọ́ wípé lóòótọ́ bàbá òun ló ní kinní ọ̀hún kì í ṣe òun lòun ní. Wọ́n ní wọ́n ti darí ọ̀rọ̀ ọ̀hún lọ síbi tí wọ́n ti ń ṣe ó ti mọ̀ pa ìwádìí ìjìnlẹ̀ nípa ìṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìṣe àmójútó ìwà ọ̀daràn ìyẹn State CID. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá Olúṣèyí Babáṣèyí sọ ọ́ di mímọ̀. Ó ní iṣẹ́ rí gbogbo àwọn wàhálà àti làásìgbò tó ń ṣẹlẹ̀ lù ú àwọn ò rí dájú wípé gbogbo àpáta náà làwọn gé kúrò láti máa ṣẹlẹ̀ o. Ó wá ní iṣẹ́ rí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bọ̀n àti face mask àti nǹkan kan tí wọ́n pè ní ọta ọ̀bọ̀n yìí. Wọ́n ní àwọn ò rí dájú wípé ìyà tó tọ́ jẹ arákùnrin yìí pẹ̀lú ọmọ rẹ̀ ó ní wọ́n fojú balẹ̀ ẹjọ́ tó sì fi lu ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá èèyàn Bọ̀dé Ọ̀jájú ni ó lù lọ́gbọ̀n ẹni wípé àwọn dúpẹ́ o pé bàbá ìgbọ́n náà ló ń jẹ́ kí ó máa ṣeé ṣe fáwọn láti máa rọrùn kí àwọn bá lè bẹ́ sí ojú iṣẹ́. Wọ́n ní wípé bàbá ọmọ ọ̀hún ti wà ní àkólú ọlọ́pàá tó sì jẹ́ pé wọ́n ní táwọn bá parí ìwádìí tán yóò fojú winá òfin tí yóò sì jẹ ìyà tó tọ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá Ọ̀jájú náà lu àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ọ̀hún lọ́gbọ̀n ẹni wípé ẹ̀yà gbófinró múra ti ṣe takuntakun tẹ́ ń ṣe ló sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará àdúgbò àti aráàlú wípé tí wọ́n bá ní àwọn ọ̀rọ̀ tó lè ṣàwọn láǹfààní tó lè ràn wọ́n lọ́wọ́ nípa ìwádìí kí wọ́n má dààmú kọ́ má bẹ̀sùn bẹ̀ láti tà wọ́n lólobó nítorí wípé àwọn ò rí dájú wípé àwọn fọ ìlú mọ́ tí kò sì sí ẹnikẹ́ni tó ń dá ọ̀run lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Bó ṣe ṣẹlẹ̀ náà lálẹ́ kásáré mú wá fún yín yẹn níbi tí wọ́n ní ọwọ́ àwọn agbófinró ó ti bá bàbá àtọmọ tí wọ́n ní ìbọn àgbélẹ̀rọ lọ́wọ́ pẹ̀lú mask kíni tí wọ́n fi ń ṣe níbo ni wọ́n ti rí i. Wọ́n lọ yọrọ ọjọ́ ọ̀hún tó bá déwájú adájọ́ ní ilé ẹjọ́ o. Kò ní jù báyìí lọ fún ṣe sáà yíyá ní ká mú wá fún yín náà nìyẹn. Ẹ bá lè mọ bó ṣe ń lọ nígboro ayé ẹ ti mọ̀ pé iléeṣẹ́ tiwa ń bí àwa máa ń gbé yín débẹ̀ a máa ń já yín sí bó ṣe ń ṣẹlẹ̀ òun náà ni ẹ ti rí gbẹ̀yìn ó tún di sáà míì tí a tún máa mú wá fún yín.